Ẹ kú dédé àkókò yìí gbogbo olólùfẹ́ ìkànnì Jígí Alára 24 tí ó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Eré tí a ti ń kọ ìròyìn bí àkọlé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tí ó ń jáde ní ẹnu àwa. Ẹ̀yin olólùgbọ́ wa, a dúpẹ́ bí ẹ ṣe ń bá wa ká lọ gbogbo ọ̀gbà. Ojú tẹ wá fi ń wò wá kò ní fọ́, etí náà tẹ sì fi ń gbé wa kò ní dì. Emmanuel Olúwatómọ̀ ọmọ Ajíbádé ní orúkọ títí èmi. Ìròyìn tí mo mú wá fún yín lónìí ni àwọn aráàlú gbàrà pẹ̀lú ọ̀nà ṣe bàjẹ́ kọjá sísọ ní ìpínlẹ̀ Imo. Ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn aráàlú ní àwọn agbègbè kan ní ìpínlẹ̀ Imo tí ń ké sí ìjọba nítorí ọ̀nà búburú tó ń fa ìṣòro fún wọn. Wọ́n sọ pé ọ̀nà náà ti bàjẹ́ gan-an, ó sì ti mú kí ó ṣòro fún àwọn ènìyàn láti rìn tàbí wakọ̀ láti agbègbè kan sí òmíràn. Àwọn aráàlú ní omi ti ba ọ̀pọ̀ apá ọ̀nà náà jẹ́, èyí sì ti mú kí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan máa lè kọjá rárá ní àwọn ibì kan. Àwọn oníṣòwò àti àwọn àgbẹ̀ tún sọ pé ìṣòro ọ̀nà náà ń ba iṣẹ́ wọn jẹ́. Wọ́n ní ó ti ṣòro fún wọn láti gbé ohun ọ̀gbìn àti ẹrù lọ sí ọjà, èyí sì ń fa ìpàdánù owó fún wọn. Àwọn kan tún sọ pé ìṣòro lè máa wáyé nígbà tí ẹnikẹ́ni bá ṣàìsàn nítorí ó lè ṣòro láti dé ilé ìwòsàn ní kíákíá. Àwọn ará ìlú ti ń bẹ ìjọba pé kí wọ́n tètè tún ọ̀nà náà ṣe kí ìrìn-àjò àti ìgbésí ayé àwọn ènìyàn lè rọrùn. Wọ́n ní ọ̀nà náà dára, máa ràn wọ́n lọ́wọ́ láti máa lọ sí ọjà, oko, ilé ìwòsàn àti ibi tí tí wọ́n bá tún fẹ́ lọ láìsí ìṣòro. Ẹ ṣé, báyìí ni a rí mọ́ fún orí ìròyìn títí òní. Ó dàbọ̀. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.